ọdún tuntun ni ọdún abẹnú onílòdì 2/1/2025 àtẹnudọ́lọ́wọ́ ni ọmọ wà láyé àmọ́n jadidun ata bushraka bushrana. àfa dáadáa àfa àgbà Mustapha bùnà àtìkì bùnà Halali lọkùnrin tó ń kọ. walhamdulillahi rabbil arishi maulana. àwọn kan ti lọ àwọn kọ 2024 wọ́n ti lọ bìgbà wọn wáyé rí àmọ́n jadidun ata bushraka bushrana. àtúwà sọ̀wọ̀ wọnú ẹ̀ o sì fi gbó ńlọ fi ṣàìsùn lóru o sì fọ́ tí ńlọ fi kí 24 ọ̀dà bọ̀ ó mú rẹ̀ fẹ́ náà ọ̀la ńláńlá gbogbo ìyẹnu rẹ̀ tó wá gẹ́rìn papọ̀ máa wọn lérí pé 24 ń lọ. àmọ́n jadidun ata bushraka bushrana. eré ikú tí wọ́n ṣe gbá ní 2024 olùtúgbérí ibú wọnú òtúnba ẹ́ńtà 2025. walhamdulillahi rabbil arishi maulana. àmọ́ jadidun. àmọ́ jadidun ata. eré ẹlòmíín funfun títí ọba wọ 2024 eré funfun rẹ eré ọ̀hún rẹ ibi apẹ̀ wà tòun ti bẹ́ẹ̀ òrónà gbogbo ìwàdà ìkànnì ṣe kiri ó tún wá bá kàwọ́ 2025. àmọ́ jadidun ata bushraka bushrana. walhamdulillahi rabbil arishi maulana. ọ̀hún gbogbo kan. má ṣẹlẹ̀ lọ. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ aláàjì láti Sky FM láti wá ẹ má bínú bá tún dààmú yín lẹ́ẹ̀kan sí àwọn nǹkan tá à ń gbọ́ ló jẹ́ kí a tún wá sọ́dọ̀ yín wá béèrè lọ́wọ́ yín tá là fà gbogbo ayé gan tẹ bá rí ilé ìlú la fà gbogbo ayé lòun bó bá rí ilé ìlú la kò yé wa láàrin mọ̀rẹ́kàsí àti àdàbí àti sùmùrà ẹ dákun ẹ ṣàlàyé fún wa ẹ dákun tọrọ náà. alhamdulillahi rabbil alamin allahumma salli ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallim amin. ọlọ́run bá wa kẹ́ bọ́ bàbá wa lajú àgbà bá wa kẹ́ àfa àgbà tí wọ́n sùn ládọ́ kíta bá wa kẹ́ bàbá lájú igi bá wa kẹ́ ń wá sí àgbáyé bá wa kẹ́ bàbá lágbàáyé àti gbogbo àwọn ẹni ọlọ́run táyé yóò gbà mí àti máa kà wọ́n tọ́lọ́run mọ̀ pé ọkàn mi wà lára wọn ọlọ́run bá wa kẹ́ wọn. ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ń bá má sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ béèrè ní béèrè tó dáa ń tẹ́ ń sọ ni pé eléyìí sọ pé àáfàá tèmi làáfàá gbogbo ayé tọ̀hún sọ pé àáfàá tèmi làáfàá gbogbo ayé tèyín sọ pé àáfàá tèmi àáfàá gbogbo ayé òun là nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọmọ kí wà nẹ́bí ní gbogbo àwọn yòókù tá à ń pè láàfàá gbogbo ayé wọn àlùbáríkà tà nẹ́bí Muhammad ni wọ́n ń lò sallallahu alaihi wasallam. mo lè pa àáfàá mi láàfàá gbogbo ayé òun lọ́kọ́ mi ń kéwù alhamdulilayi mo pọ́n nǹkan mi lẹ́nu ni níta bá sì pọ́n ní níyì mo lè pa àáfàá mi láàfàá gbogbo ayé. ẹ̀yin àfáà alómi jẹ ìmáàmù ẹsẹ̀ wá ṣe pé òun di 10 years tóun jẹ ìmáàmù kọ̀ wá sórí. ìdá fasadàlẹ̀ anáàmù. ẹ wúrọ́ tó wá ẹ̀ ń so. ìdá fasadàlẹ̀ anáàmù fàásìlìhùn. àṣẹ bí nǹkan bá dàrú nu ayé bí nǹkan bá jẹ̀pọ̀ nu ayé bẹ́tò bá dàrú nu ayé bí mùsíbà bá wọ ayé
tí wọ́n á bọ́ sáwùjọ wa tí gbogbo ẹ̀ ń hó gúdugùdù bí tí ń hó yìí ìwọ ń bú mi èmi ń bú ọ ẹlòmíì ò ní wàásí mi àfikọ́ àtáàkì èèyàn ẹlòmíì ò ní wàásí mi àfikọ́ ju nǹkan sáyé táwọn wá fi rí gbára wa ẹlòmíì ò ní wàásí mi àfikọ́ pìtàn tí ó dà lérú tí ó dọ̀nàrú tí ó di wàhálà ẹlòmíì ò ní nǹkan kan lórí wàásí ẹ̀ àfikọ́ búyàn bí máa wá rí bẹ́ẹ̀. fàásìlì hùhùn. ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́lẹ̀ bàbá wa ìmáàmù àgbà ọlọ́run ò ní pín yín pa ntẹ́ yẹn pọ̀ torí ntọ́lọ́run ọba fi gbé yín síbẹ̀ tó fi dá yín dúró tó fi gbé yín sáàrin wa ni bọ́ba ṣe pé tìmọ̀ ń bẹ lọ́dọ̀ yín bá mú bó ṣe pé tọrọ ẹ̀sìn ń bẹ lọ́dọ̀ yín bá mú káyẹ̀jú ọ̀rọ̀ láì fàáyà ń bẹ lọ́dọ̀ yín bá mú bàbá wa ìmáàmù àgbà ẹ gbà wá orí Facebook yìí kún fún ìjà àwọn kan wàá jà àwọn àfa wọn ń bára wọn jà àṣẹbí nǹkan bá dàrú ẹ̀yin ni ẹ tún ṣe. òròkè la wàhálà wa ń sọ òròkè la wàhálà wa wí Òròkè TV tá a bá ń sọ̀rọ̀ tẹlifíṣàn tó wà pa Òròkè TV #1 ni wọ́n ẹ bá wa kẹ́bíra síbẹ̀ ẹ bá wa yí síbẹ̀ ẹ wò ó àwọn ètò ọlọ́kanjọ̀kan tó ń kọ́ni lọ́gbọ́n sinimá tó mọ́gbọ́n lọ́wọ́ ọpọlọ wa àti àwọn òròyìn míì tí a ò rí lórí ìlàwọ̀ lórí YouTube wọn lẹ ti bá Òròkè TV òun ni kẹ́ máa bá wa wò ẹ kẹ́bíra síbẹ̀ ẹ dúró síbẹ̀ eré wà bẹ́ẹ̀ Òròkè TV. Entertainment Worldwide TV. Please subscribe. Subscribe on our YouTube channel. Comment, like, and share. Thank you.